ọwọ́ fìjìláńtẹ́ tẹ géńdé mẹ́ta bátìrì ọkọ̀ ni wọ́n ń yọ kiri lẹ́kìtì. àjọ àwọn fìjìláńtẹ́ ìpínlẹ̀ èkìtì ti kéde pé ọwọ́ àwọn ti tẹ èèyàn mẹ́ta tí wọ́n máa ń fọ́lé tí wọ́n sì ń jí bátìrì ọkọ̀ ọlọ́kọ̀ yọ níbi tí wọ́n bá páàkì rẹ̀ sí. lára àwọn afurasí ọ̀daràn mẹ́ta náà tí wọ́n ń ṣiṣẹ́ olè jíjà ọ̀hún ni ọkùnrin kan tí wọ́n ń pè ní Sunday ẹni 40 ọdún tí wọ́n lóun ló jẹ́ olórí wọn. gbogbo wọn sì ti wà ní àtìmọ́lé ọlọ́pàá ní olú iléeṣẹ́ wọn tó wà ládó èkìtì. nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, kọ̀mándàǹtì àwọn fìjìláńtẹ́ ní ìpínlẹ̀ èkìtì ọ̀gbẹ́ni akin ọlọ́runlónìí ní ọwọ́ tẹ àwọn afurasí ọ̀daràn ọ̀hún pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn aráàlú ni. ó ṣàlàyé pé ní kété tí ọwọ́ wọn tẹ àwọn ọ̀daràn náà làwọn aráàlú ọ̀hún tún bẹ̀rẹ̀ sí ta àwọn lólobó lóríṣiríṣi nípa àwọn ẹ̀sùn mìíràn. wọ́n láwọn fìríǹdì ọ̀kẹ́ àlọ́kólóhunkígbe ẹ̀dá yìí ti ń da ìlú láàmú láti àkókò díẹ̀ sẹ́yìn. ó fi kún un pé ní kété táwọn bá parí ìwádìí tàwọn tán làwọn yóò fa àwọn afurasí mẹ́tẹ̀ẹ̀ta lé àwọn ọlọ́pàá lọ́wọ́ láti tẹ̀síwájú ìtọpinpin àti láti fi ojú àwọn ọ̀daràn náà winá òfin. ó tún sọ pé àwọn ọmọọṣẹ́ òun ṣì ń bá iṣẹ́ lọ láti mú ìyókù ikọ̀ adigunjalè yìí torí àwọn kan sá lọ mọ́ wọn lọ́wọ́ lásìkò tí wọ́n lọ ká wọn mọ́ ibùba wọn. Taofeek Surdiq ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.